Ta lọ̀dàlúrú nílẹ̀ Yorùbá? Ṣáwa Mùsùlùmí ni ọ̀dàlúrú ni àbẹ́yìn ẹlẹ́bọ oníṣẹ̀ṣe lọ̀dàlúrú? Èní lọ́jọ́ 6. Ṣé ẹ mọ̀ pọ́jọ́ 7 mo sọ pé mo fẹ́ fi sọ̀rọ̀ eégún nílẹ̀ Yorùbá? Mi ì sọ̀rọ̀ Ṣàngó, mi ì sọ̀rọ̀ Ògún, ọ̀rọ̀ ọjọ́ mi nù o. Ṣùgbọ́n ọjọ́ 7 eégún nìkan mo fẹ́ sọ. Bàbá Sheikh Zuglu ló mú wa lọ ìlú Ìkìrun. Wọ́n so eégún kan fún wa. Ṣé ẹ mọ̀ pé ìlú Ìkìrun náà ni bàbá wa ti wá? Wọ́n wá so eégún kan fún wa. Wọ́n léégún kan ń bẹ tí orúkọ rẹ̀ ń jẹ́ Ṣìkà. Eégún Ṣìkà, ẹ lọ bèèrè ìtàn tó rẹ̀yìn ọmọ kéékèèké tẹ́ wà lórí áàpù yìí. Ẹ mọ àwọn ìtàn àwọn bàbá yín o, pé àwọn náà ń dàlúrú lánàá o. Ẹ mọ̀ tán wọn o. Tẹ́ bá mọ̀ tán wọn ní ẹnu yín, ó yẹ kẹ́nu máa tì yín, kò yẹ kẹ́ ẹ gbẹ́nu jáde kẹ́ ẹ máa ṣe fọ́tánfọ́tán, kẹ́ ẹ fẹ́ máa bẹnu àtẹ́lù ẹ̀sìn Islam. Ẹ̀sìn tó jẹ́ pé ó dé láti wá kó ayọ̀ kúrò lóko ẹrú, ó dé láti wá liberate wa, kó sọ wá di pé ọmọlúàbí ni wá, kó sọ wá di ẹni tá a lè rìn, tá a lè yan, tá a lófin, tá a ń tẹ̀lé Ọlọ́run sọ, Ànábì sọ. Ṣùgbọ́n ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn, tó láà lè mọ ọkọ Ọlọ́run sọ, Ànábì sọ fún yín, làákàyè wo lẹ fẹ́ fi gbọ́? Kò lè yé yín. Bàbá sọ̀rọ̀ eégún Ṣìkà fún wa. Wọ́n léégún Ṣìkà níjọ́ tó bá fẹ́ jáde aburú ní máa ń ṣe bí kó ṣìkà fáwọn èèyàn. Orin ìkà náà làwọn onílù ẹ̀ àti olórin ẹ̀, orin ìkà náà máa ń kọ fún. Wọ́n ní wọ́n ń lọ lọ́jọ́ kan, ó wá dágbolé kan ibi táwọn èèyàn tí wọ́n ń sá fún. Àwọn kan wá ra jókòó, ìyá àgbàlagbà kan wá wà, ìyá yẹn wá ní, ẹ mọ̀ wulẹ̀ sá, bí àwọn kan ra jókòó wá ń bí ni, níbi kan jókòó sínú káà. Bí àwọn kan ra jókòó wá ń bí ni, kò ní bá wa, yóò kí wá sí kí. Wọ́n ní bó ṣe dé nìyẹn, bó ṣe súnmọ́ ìyá yẹn nìyẹn, tó fagada rẹ̀ tó fi bù ìyá yẹn bá kú, ẹ̀mí bọ́ lẹ́nu ìyá yẹn. Nígbà tẹ́mi bọ́ lẹ́nu ìyá yẹn, eégún yìí bá lọ, gbogbo àwọn ará tó tẹ̀lé ẹ̀ wọ́n ti wọ́nyìn, wọ́n ti sá lọ pé ó ti pààyàn, Ṣìkà pààyàn. Eégún ó wá kú, eégún yìí nìkan àti onílù rẹ̀, àwọn àjọ ń lọ sílé ọba. Wá dílé ọba, bá wá jáde pé Ṣìkà, kí ló ṣe ọ́? Alégún àlóhùn pààyàn, ọ̀pààyàn. Àṣé èṣe eégún ọba, àṣé eégún rádaràda ni wọ́n lọ́ba kẹfà, ọba àjẹfà, ọba àjàrún ni o. Àṣé eégún rádaràda ni ọ̀pààyàn. Orí ẹni tó wá pa wá dà. Wọ́n ní bó ti gbọ́ báyìí, orí ẹ̀ kan tún tan náà ni. Oníbàtà rẹ̀ kàn bẹ̀rẹ̀ sí ń lù ní Ṣìkà. Ọ̀fàgàdà bẹ́rí ọ̀yá dòyin Ṣìkà. Ọ̀fàgàdà bẹ́rí ọ̀yá dòyin dí òdìkà Ṣìkà. Ọ̀fàgàdà bẹ́rí ọ̀yá dòyin. Wọ́n ní bó ṣe ń lọ fún bóyá délé ìyá yẹn kò bá. Mo rò pé àwọn ẹbí yẹn, bàbá Sheikh Zuglu sọ pé mo rò pé àwọn ẹbí yẹn ti mọ̀ pé ó ń bọ̀ láti wá ṣe ṣùtá. Àwọn ti gbé ìyá wọn sá. Gbogbo nǹkan ló bàjẹ́, ó pa ẹran, ó pa gbogbo nǹkan tó bá nulẹ̀, ó ṣáà bà inú ilé onílé jẹ́. Bẹ́yìn ti ṣe nìyẹn, ẹ̀yin ẹlẹ́bọ. Ọkàn yín ò ní balẹ̀ o, torí pé ẹ ti kán róró ń rù. Islam ẹ̀sìn àlàáfíà ni, ẹ̀sìn tó dé láti wá kó ayọ̀ kúrò lóko ẹrú, láti wá ṣàlàyé bọ́lọ́run ti rí fún wa, tá sì mọ ṣẹ̀sìn àlàáfíà, tá dùn rí, tá dùn wò. Islam ni ó borí. Ẹ ti lulẹ̀, ẹ̀yin ẹlẹ́bọ.